Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen. Like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, tẹ́ bá ń gbọ́ pé ó tútù zẹ̀. Ó tútù zẹ̀ o lórí Gistlover lẹ́ni nípa 30 mi àti àwọn ìyàwó ẹ̀. Let me first of all say something to you. Ṣẹ́rí ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò mọ̀ ṣe é dá sí i. I mean like ṣe rò pé Wasiu máa fi Ropo lẹ́nu. Ṣé Wasiu kan máa ń fobìnrin kankan lẹ́nu? Because I always see all of them rally around him at the same time. I understand it. Ṣé Wasiu máa ń fobìnrin kankan lẹ́nu? Ṣẹ́rí kò sí ọkọ àtìyàwó tí ò kì í ní issues. Ṣé understand it? Wọ́n máa jà ṣá ni dandan ni. But kẹ́ wá máa kọ epistle kẹ́ máa ṣàlàyé ṣe bá wọn I mean ibo later tí máa rí information yìí náà ṣe máa ń bá wọn gbélé ni tẹ́ fi mọ̀ pé àwọn méjèèjì ń jà tó yẹn tẹ́ tún mọ owó nǹkan tó sọ ó ga ọ èmi analysis làwọn ń ṣe èmi wá sọ pé ọ̀rọ̀ akọ àtìyàwó akọ̀fẹ́ analyse nǹkan tí Gistlover sọ ni kò ṣe é dá sí tẹ́ wọ́n tún máa rí wọn sí àwọn ti bẹ̀rẹ̀ sí dóra wọn láti bẹ̀rẹ̀ sí ṣe kínní ìyàwó tó lọ sí Amẹ́ríkà ó máa padà wálé àbí ṣé kò ní padà ó máa padà wálé wá sí ọkọ ẹ̀ náà if there is any official statement from either of the two of them if there is none gbogbo nǹkan tẹ̀ ń sọ speculation ṣe to me tó bá ti wà official táwọn méjì ti post pé okay they are no longer married or they are divorced àti gbọ́ but for now gbogbo nǹkan tẹ̀ ń sọ is still hearsay wípé ẹ fẹ́ troll ni that is just it or ẹ kú kẹ́ help. Nǹkan tí mi máa sọ nìyẹn èmi ò gbàdúrà káwọn méjèèjì break up gbogbo ìyàwó 30 mi ìyàwó ni gbogbo wọn ẹ ti understand ìsìn èmi ò gbàdúrà pé kí ilé tó ti ń dùn kí ìkorò wọnú ẹ because èmi náà ilé ọkọ mo wà ṣe ti understand it so whatever the problem they have I pray they settle it ṣe get me ìsìn nǹkan tí mi máa sọ ni akọ̀fẹ́ ká nǹkan tí Gistlover sọ split with his ṣé ẹjọ́ ṣe mo mi ò kà láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ from Gistlover media outlet trouble in the paradise of Oju Shagbala kingdom ṣé mo gba Yorùbá yẹn dáadáa ẹ má bínú Yorùbá mi wà rusty Oju Shagbala kingdom as K1 split with his Elleba yellow Emmanuella ṣé orúkọ yẹn gun tiẹ̀ tí wàá pọ̀ jù ni ó fine Emmanuella ó dùn ọmọ tó nà tán ni she's a beauty wọ́n lẹ́lẹ́bà yellow báyìí oríṣiríṣi ẹ ṣáà máa wórúkọ kan ẹ ṣáà máa ta torí pé ẹ fẹ́ throw ẹ̀ báyìí lẹ ṣe wórúkọ tẹ fi tag ẹ̀ all of them both Fatia Ropo gbogbo wọn they are all beautiful women I swear they are all looking radiant and beautiful you don't need to throw them to that extent àmọ́ pápó sí lẹ fẹ́ ṣe but let us continue. Hello tuẹ̀tuẹ̀ GLB nation who go help us settle this matter like this nobody go help you ọ̀rọ̀ ọkọ àtìyàwó tó máa jà láàárọ̀ wọn máa dóra wọn lálẹ́ ẹgbẹ́nu yín sọ̀hún kẹlẹ́ wá nǹkan mi ṣe ẹ fi wọ́n lẹ̀ I mean how do you even feel tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́ kọ́ sí báyìí tó bá jẹ́ pé kò sí lè tójú òótọ́ mẹ́ how would you feel tó jẹ́ pé bí àyàwó kan fẹ́ lọ sí Amẹ́ríkà wá ṣe fàájì rẹ̀ how would you feel tó bá yẹ kó ọkọ mọ̀ pé ìyàwó lọ sí Amẹ́ríkà kò sí ìjà kò sí nǹkan kan wọ́n kàn máa fi wá ṣe yẹ̀yẹ́ online ní pé wọ́n ní ẹwà wọn mú sùn yìí wọ́n ní ó tútù zẹ̀ o you all remember say before K1 mama pai wọ́n ní ṣe rántí gbà kó tó di pé ìyá K1 kó tó di pé wọ́n kú kọ́nà fọ́run kẹwọn wahala bin dey ground before wahala bin dey ground between K1 and Emmanuella before èmi ò mọ̀ o èmi ò rí bí dájú rí wàhálà o ṣebí ìgbà fẹ́ rí àgbà rí bí gbogbo wọn ṣe ń lọ mọ́ra tó ẹ wò ẹ try o I swear ẹ try o èmi ò mọ̀ bí dájú rí wàhálà o pé kó tó di pé màmá kú ni wàhálà ti wà lẹ̀ ẹ̀yin lẹ mọ̀ yẹn wọ́n ní according to my source mo ṣe ti gbọ́n ṣe according to my source èmi ti mọ̀ pé kòkòrò tó ń jẹ́ ìgbà ìdí ìgbà ló wà ẹ rọra máa ṣàlàyé for anybody in fact ó lè jẹ́ pé lára àwọn èèyàn tó wà nílé yẹn gan tó jẹ́ workers ló ń fún wọn ní information ta you can't I be like ṣe rí àwọn celebrity they are really trying o imagine kó sùn kó jí ó ṣe jí láàárọ̀ ẹ̀ báyìí kó wá máa rí story ẹ̀ lórí social media you will not even know ṣé gateman ló fẹ́ lọ mú ni àbí househelp àbí PA àbí manager ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ sí mú gbogbo wọn
Do you understand? I feel like this celebrity life is not for me. Because Martin dákú more than 10 times. Tó bá yẹ pé half of gbogbo nǹkan tó kọ sí bí wàá irọ́ ni. Imagine they are saying this about your life that you feel like is private. Just imagine. I'm just saying that whatever it is, you have to. Everybody is a spy. Because they may feel near at this stage, anybody is a spy, and everybody is a spy. Má jẹ́ kán tán ẹ jẹ. Má jẹ́ kán tán ẹ jẹ. Anybody, madam, especially àwọn ọmọ òṣì kan tó máa ṣòro ẹ̀rìn wá bẹ́ẹ̀ yẹn. Tó máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn gbogbo ló ń fún àwọn eléyìí ní information. Wọ́n ní according to my source. Ta ni source? Ìyàwó fẹ́ ọkọ wà nílé ọkọ. Ta wà ní source inú bẹ̀ yẹn. I swear, ta ni source? Ó lè jẹ́ pé our best friend ẹ̀ tó confide inú ẹ̀. Òun ló máa lọ gbẹ́jọ́. I mean, mo ní tí bá fẹ́ mọ̀rẹ́ mi, tí bá fẹ́ sọ ọ̀rọ̀ fún, màá mú ẹ lọ sí beach, màá bọ́ àjọ máa wà bikini, màá tì ẹ bomi. Gbogbo wáyà tó bá wọ kó tí wáyà bọ̀ nínú ògbò gan tí ó bá ti ní contact pẹ̀lú omi oníyọ̀, gbogbo ẹ máa bàjẹ́ ni. A ní gbé báàgì wá dání àti gbé báàgì wá sílẹ̀ síbì kan. Bikini lájọ máa wọ̀ báyìí. Àkọ́kọ́ swim so that anything tó bá gbé sára ó máa bàjẹ́ ni. Then náà ṣe wà sọ̀rọ̀. Because kò make any sense. Kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n á ti gbé recording jáde. Kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n á ti ṣe léyìí jáde. Àwọn better still tó bá wọn kò fẹ́ má fọ̀rọ̀ ẹ lọ anybody, fọ̀rọ̀ ẹ lọ Ọlọ́run ọba. Because you can't even trust anybody níbi tó dé yìí báyìí. Ẹ jẹ́ à continue ká má fẹjọ́ pa yín. Torí ó long, story yìí long gan. Wọ́n ní, according to my source, Emmanuella, who is Wasiu's 72nd wife. Dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kì í ṣe number 72 o. Èmi ti lose count lóòótọ́, but kì í ṣe number 72. Ọjọ́ ògan ni K1 délé ayé. How old is K1 tó fẹ́ ní 72 wife? Ṣé everyday ló níyàwó tuntun ni? Mo mọ̀ pé you just use that to throw that woman. It's uncover. I don't know the number, but I know it's not 72. How old is K1? Wọ́n tó máa ní 72 wife. No one make them. Only Emmanuella was still 72 wife. No one make them marry ìyàwó kékeré on top arm. Wọ́n ní òṣàjẹ́ pé méjì obìnrin ò sí. Kò sí obìnrin tọ́kọ ẹ máa fẹ́ fẹ́yàn tí ò ní. Àwọn kan tá à ń sọ pé tọ́kọ wọn máa mú ìyàwó délé ni a máa gbà tọwọ́ tẹsẹ̀. A sì máa jà náà dandan ni. Ṣé ti understand? Òṣàjẹ́ pé méjì obìnrin ò sí. And èmi dẹ̀ fi òkè nìkan. Tá bá ń yọ àwọn nǹkan kan kúrò, ẹja máa tún máa bára wa sòótọ́ ọ̀rọ̀. Ìwọ tó bá ti lè lọ fẹ́ K1, expect pé wọ́n máa kó lé ẹ lórí ni. Dandan nìyẹn. Ìwọ tó bá lọ fẹ́ ni, mọ̀ pé wọ́n máa kóbìnrin lé ẹ lórí ni. You cannot say ìwọ nìkan tó fẹ́ ṣe bẹ̀ kò possible, kò sí bó ṣe fáyìn tó kó jẹ́ ìgbín ọ̀run gan, wọ́n sì máa fẹ́ obìnrin lé ẹni. So understand that fact. But still náà, èmi ò rò pé Ropo máa rò pé òun nìkan ló máa ṣe last wife. Àmì ó sì wà lára wà tí ẹ wo fídíò ẹ̀ ta rí online tó ṣe kébé. Ó ń gbá lára dádì mi. Mi ò rò pé Ropo máa rò pé òun nílá. Ó lè rò bẹ́ẹ̀ náà because she's really, really pretty. Let's be frank, for that her age and stature, she doesn't look too fat, too thin. Gbogbo ẹ̀ ń wà moderate. She understand. Mi rò pé tí Wasiu bá lè fẹ́ Ropo tó tún fẹ́ lọ fẹ́yàwó mi, ta ló fẹ́ fẹ́? Ṣé ọmọ 12 years old ló fẹ́ fẹ́ ni? I don't know. I'm just saying, because the Ropo herself is like model, all this Miss World. Tó bá lọ apply gan, ó máa gbé first jáde. She's very, very pretty. Mi ò pé ta ló tún fẹ́ fẹ́ tó. Well, kì í ṣe pretty nìkan náà, kì í ṣe náà. Ọkùnrin nìyẹn kó jẹ́ the most beautiful girl ilé ayé, wọ́n sì máa fẹ́ lé ẹni. So, wọ́n ní Emmanuella ò fẹ́ kàn fẹ́ ìyàwó náà. So she's been policing him about. Wọ́n ní Emmanuella and police Wasiu. In fact, she went to the extent of fixing emergency CCTV on their homes, ìwọ́n tó kọ́ ní mo kà ó, and fighting numerous K1 girlfriend, of which she was a girlfriend before she was upgraded to a wife too. There's something about you, Mama Sokiniko, and lè parọ́ tọ́ra wa. Number one, do not police a man. Àjẹ́bẹ́ ẹ̀ wọ́n máa padà sílé dádì ẹ̀. Àjẹ́bẹ́ ẹ̀ wọ́n máa sọ ẹ́ di single mother or baby mama. O lè ṣọ́ ọkùnrin. Èmi ò sọ pé ó ṣọ́ o. Alhaji ní gbogbo nǹkan tá ń ka yìí látọ̀dọ̀ Gistlover ni o. But èmi kàn fi gbogbo ilé generalize the talking àbí ọ̀rọ̀ tá máa bára wa sọ lórí platform mi. Ẹ má máa ṣọ́ ọkùnrin mọ́. Heartache ló máa ní tó bá ṣọ́ ọkùnrin. Mi ò lè parọ́ fún yín. Tó bá gbé fóònù ọkọ ẹ̀ báyìí, tó lọ wá
tó ti sùn tó tètè open face print àbí kí lè wá ń pè face ID ẹ̀ kí ló fẹ́ bá ń bẹ̀ tí ò bá ń ṣe nǹkan tó máa break heart. Leave your husband's phone. Kì í ṣe pé o wà coward ó mọ nǹkan tó ń ṣe now. I mean, I have enough headache on myself. That was pé màá tún kó nǹkan mi ìṣọ̀kan tó tún máa fún mi ní IBP. I have BP already, you know. Mi ò lè tún gbé nǹkan mi ìṣọ̀kan tó tún máa fún mi ní BP. Àwọn ọmọ mi sì kéré gan. Mi ò lè kú dànù lẹ́ni kí obìnrin mi wá ṣe ìyá fáwọn ọmọ mi. Putting tracker sínú mọ́tò ọkọ ẹ. Àwọn ọ̀rẹ́ mi ń ṣe ń bí dáadáa. Mo sọ pé mi ò ráyè. I mean, níṣẹ́ o. Tó bá sọ pé CCTV camera, ìyẹn gan pọ̀, ìyẹn ti pọ̀ jù. Ṣebí ilé ọkọ ẹni ìwọ ló kó ẹrù ẹ wá síbẹ̀. Tọ́yàn wá tẹ̀fẹ́ sẹ́ CCTV camera. Ṣèbóun ló máa ṣe Wasiu jẹ́ ọkàn tó jẹ́ pé pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún bọ́lọ́run ṣe gbàdúrà ètò inú ayé. Wasiu máa mọ́bìnrin nǹkan wọnú ilé wàá sọ pé kóbìnrin yẹn bọ́ta. My dear, ìwọ gan mọ̀. These are powerful men. It's not money o. Power wa powerful men. Wasiu máa mọ́bìnrin nǹkan wọnú ilé ẹ̀ ìwọ máa sọ pé kó bọ́ta. Possible. So if you fix emergency CCTV camera, I don't even want to believe that Ropo will stoop so low. In your husband's house without your husband's permission. Ropo is fighting numerous K1's girlfriend. Possible. That one, stay away from your husband's phone. I jebe, ìwà tó ní, o máa rí pé o ní. Ẹ wo obìnrin tó jẹ́ pé ọkọ ẹ̀ lọ ní girlfriend níta ọkọ ẹ̀ lọ fẹ́ àwọn ọmọ SS3 tó lọ kó jàbọ̀ ọmọ SS3 ìyẹn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ bọ́n ṣe mú ìyàwó ilé tán fọ́ lẹ́nu nìyẹn tó jẹ́ pé hospital náà ti wá gbé the next day. So calling people and threatening them, you cannot stop. Wasiu is a community prick. Kì í ṣe, I'm not saying this to shame him. I mean, ọkọ gbogbo obìnrin ni gbogbo alájọ fẹ́ Wasiu. Ọkọ gbogbo obìnrin ni. Gbogbo obìnrin ló ń fẹ́ Wasiu, ìwọ ni kọ́kọ́ ló máa fẹ́ Wasiu. Is everybody's husband. Obìnrin tó bá wà ní ọkọ ń sì tí Wasiu bá kẹnu sí ó máa kúrò ní ọkọ ẹ̀ ó máa lọ fẹ́ Wasiu. Is everybody, because the love is there. The love that they have for him as a fan. Ó ti over sexualize. She understand? Pẹ̀lú pé I grow up knowing Wasiu, pẹ̀lú gbogbo nǹkan tó ti, you know, it's just like an icon. Ó dàbí Fẹlá ni. So òun gan ò ní ìdá tí fojú kò ní ìdá tí sọ fún anybody kan tó wá ròdì mọ́. Kò ní ìdá tí pé anybody. Ẹlòmíì gan wá sí event Wasiu tó mọ̀ pé Wasiu ló fẹ́ kọrin. Ó wá síbẹ̀ torí pé ó fẹ́ máa yẹn ni. Ẹ wo Auto Bola tó lọ ń ju bọ́ńdùlù Wasiu lórí agbo torí pé kí ni ó fẹ́ máa yẹn. So let us look at all this situation pé Wasiu don't even need to call a woman. Women call him. Ẹlòmíì àkọsọ kúkú tí ẹ̀ domi kí tí ẹ̀ ní feeling pé Wasiu domi lẹ́ẹ̀kan. Ṣó yẹ yín sí? Ẹlòmíì nǹkan tó ń wò rẹ̀ kó tí ẹ̀ domi lẹ́ẹ̀kan kí tí ẹ̀ mọ̀ pé K1 the ultimate achievement ẹlòmíì nìyẹn. Ó kàn ní kíní yẹn sórí ẹ̀ ni pé irú ilé tí ò bá tiẹ̀ fẹ́ mi kó tí ẹ̀ domi. So o lè stop irú kíní yẹn. Gbogbo wa lájọ fẹ́ Wasiu ó mọ̀ pé ọkọ gbogbo àgbáyé ló fẹ́ ni. Calling the girlfriend gbogbo obìnrin ló ń ṣe yẹn. So that's ìhàlẹ̀ lásán nìyẹn kò sí nǹkankan. But if you have class, bí mo ṣe wà mi ò lè mú fóònù kí n máa pe anybody kí n máa ṣọ́ anybody kiri èmi mi ò ráyè. Ó ní mo sọ pé èmi mo wà nílé wọn bí ìyá ẹ̀dá kó wá bá mi nílé. Scrap ló máa fún ẹ. Ibi tí mo ti ń gba 10,000 ìwọ máa gba bí 500 níbẹ̀ ni. Ibi tí mo ti ń lo BM Corolla ló máa lò so àjọ yàtọ̀ síra. So you understand this? Orúkọ èmi àtàwọn ọmọ mi ló wà lórí wheel orúkọ wa bẹ́ẹ̀ ò lè sí bẹ́ẹ̀. My dear. So àwọn nǹkan tí èmi ti rí nìyẹn pé the worst ni pé máa dó ẹ lẹ́yìn tó ti dó ẹ ńkọ́ ó máa padà wá sínú ilé wá sùn bẹ́ẹ̀ ni ó máa dó ẹ ní hòtẹ́ẹ̀lì tí wọ́n máa dóra yín kò lè fi ẹ́ hàn sáwọn ọ̀rẹ́ ẹ̀ torí àwọn ọ̀rẹ́ mi náà mọ̀ ṣé o morúkọ bàbá ẹ̀ gan ni ó mọ̀ náà ó morí kí ilé wọn ni ó mọ̀ náà ṣebí pápá àpálẹ̀ máa ń ṣe quickie. So àwọn kọ́kọ́ wà tẹ́mi ti gbéra mi pé èmi àti kọ́lá jọ máa ṣé wọ́n understand this kí n máa pe girlfriend mi ìráyè. I'm making too much money to be worrying about anybody tọkọ mi don't tajàre. That is just it. I'm making too much money to be worrying about èèyàn tó yọ wọlé èèyàn tó wọ́n lè dún ẹnu máa dún náà ìgbà tó fẹ́ kú. Ibi tó ti ń gbé ẹ tó jẹ́ pé alẹ́ wọ́n dún ẹ káyé má bàa mọ̀ yẹn ibẹ̀ ni.
èmi ni legal wife pẹ̀lú òrùka ìyàwó olórùka ni. So àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá ti jù lọ ó ti jù lọ. That is nǹkan àjùlọ ni tó bá wọn kò fẹ́ peace of mind nílé ọkọ rọra gbójú kúrò ní gbogbo kìíní yẹn wọ́n máa tí ò bá pè wọ́n máa pè. Wọ́n ní she's fixing emergency CCTV camera in their homes and fighting numerous K1 girlfriend, of which she was a girlfriend before being upgraded to a wife too. Only a girlfriend, obviously now. Girlfriend, need tell her to upgrade it here. When I remember that matter now, where K1 come up for house and curse her. Hey, I want not you. If you want me to get what you say, we are well. Ẹ̀yin lẹ máa gbé nǹkan tẹ́ máa yí nǹkan mọ́lẹ̀ o. Mi ò rí K1 rí, mi ò lè parọ́ kò sí bí ẹlẹ́dẹ̀ wà mí. Pé mo rí K1 bí tó ti ṣépè fún ìyàwó ẹ̀. Wọ́n ní una remember torí ẹ̀yin náà lẹ máa rí ẹ̀yin kan tẹ́ sínú ilé ẹ̀yin lẹ rí pé wọ́n ṣépè fún obìnrin kan. Una remember say so I just continue. Only una remember that matter now wey K1 come up for house. Only came out kúrò nulẹ̀ and curse her. Say he no wan see her again. Make she dey carry her wahala go. Ọ̀rọ̀ yẹn mo gbọ́ ngbà yẹn. Ọ̀dọ̀ yín náà láti gbọ́. Àwa we cannot deny or approve it. Ẹ̀yin lẹ sọ pé wọ́n lé Ropo kúrò nulẹ̀. There is no single time tá a rí Ropo nulẹ̀. The only time tá a rí Ropo nulẹ̀ ni ìgbà iléyá ẹ̀. Tí o bá post gan bóun wà l'Amẹ́ríkà gan mi rò pé anybody gan mọ̀. Àbí tí o sì ní tán ya group picture tí o sì ń bẹ. I don't think anybody even ẹ̀yin lẹ ní time o ẹ̀yin lẹ sọ pé wọ́n lé wọ́n ṣépè fún kò sí anybody tó ṣépè fún. That is just it. So ẹ kó sì lọ. And you no wan see her again, make she carry her wahala go. Well, when K1 mama pai, she looked for a way to settle with him and beg him that a lot of her haters will mock her. She promised she will be of good conduct going forward and won't be in his business again. I think that is the best. Tó bá fẹ́ pẹ́ wo wàá pẹ́ lé dádì ẹ̀ mọ̀nà. Tó bá mọ̀ kó fẹ́ pẹ́ lé ọkọ. Àwọn ọkọ kan wà kì í ṣe tó jó. Kì í ṣe pé ò ní standard o kì í ṣe obìnrin tó ṣe kinní. Bó o fẹ́ kó sọ ẹ́ dolórí ibú kó àwọn kà fún ẹ. You don't have to be tọpinpin ọkọ ẹ káàkiri. Gbójú gbalé só gbójú má hùwà òṣì kankan wà nílé ọkọ ibi tán fi ẹ́ sí ni kò wà kò sẹ́nibọ̀dì tó lè wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. Tó bá dẹ̀ fẹ́ fẹ́yàwó jẹ́ kó fẹ́ wọn ò ṣáà lè léwọ̀ ni. That is just it. Only so she promised she will be of good conduct and she will not interfere in his business. I think that is the best idea. Only you got to motivate son and if you want peace of mind, má ṣọ́ lọ́wọ́ má ṣọ́ lẹ́sẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ṣáà ti fẹ́ ẹ sílé. Ìwọ náà sanwó orí ẹ̀ tán ṣe party ta kẹ́rù ìyàwó lọ. So that is just it. Only ẹja kà á síwájú ẹsẹ̀ kí la wà ń síwájú. K1 went on with his life and partially accepted her back. Ẹ̀yin lọ́kàn yín ni partially. Ṣẹ̀yin wà ń bẹ̀. Àbó sọ fún yín pé partially lòun accept her back. In fact, it gets worse that she sees K1 maybe once or twice in a month. Ha! Ẹ mà burú o. Ṣé kìí ṣe inú ilé yẹn ni obìnrin yẹn ń sùn ni? Ṣé wọ́n jọ ń gbé ni àbí am I mistaken? Ẹ̀yin tún sọ pé once or twice in a month ló tún rí K1. Ah! Mo gbé fún yín. Ṣé rí social media? Don't believe anything you hear here. Ṣé bí inú ilé yẹn ni obìnrin yẹn ń gbé ìyẹn Ropo? Mo mọ̀ pé inú ilé Wasiu ló ń gbé náà. Ìgbà wo ló tún rí? Ṣé àwọn tó jọ ń sórí bẹ́ẹ̀dì náà tún ríra once or twice a month? Ah, ẹ burú bí báyìí o. I swear. Ẹ̀yin celebrity and try o. I don't want to belong in that group. I swear. K1 went on with his life and partially accepted her back. In fact, it gets worse that she sees K1 maybe once or twice in a month. Tó bá yẹ pé bàbá lọ ṣe show àbí ó lọ kọrin, ó lè má rí ọkọ ẹ̀ náà. Olórin lọkọ ẹ̀. Kó jẹ́ pé from Canada to US to ṣe kinní kan kó kàn wà busy. Ó lè ní time of the month kan kó wà busy. Kó má sí Nàìjíríà kó tẹ̀. Àbí kí iṣẹ́ ti gbé lọ. So kí lẹ expect? But Emmanuella is in that house. Ẹ wo ẹ̀yin lẹ mọ̀. Baba don return to him previous wife and plenty side chick. Mi ò rò pé, okay, let me tell you something. Mi ò rò pé ìgbà tó ń jà, ìgbà tí Fatia àti Wasiu jà ń gbà yẹn. Ọ̀rọ̀ Emmanuella ìgbà tó ṣẹ̀fẹ̀fẹ̀ Emmanuella. Èmi ò rò pé wọ́n jà. Fine, wọ́n lè jà torí obìnrin mi. But mo rò pé wọ́n ti parí ẹ̀. Do you understand? I think they've forgotten it because reason was over anyway, there was a woman, there was a time tí Fatia and hug ọkùnrin kan. Tí èèyàn kan lọ gbé pé new boyfriend ẹ̀ ni Fatia gbẹ́ni yẹn lọ sẹ́wọ̀n.
Fatia when you so if emotive will go that anyway, okay, they've settled it, and we've seen a lot of videos. Táwọn méjèèjì don't romance. So obviously Fatia never leave. Ìyálé ni Fatia. Ṣé ti understand this? Kò kúrò ńbẹ̀ ibi tó ti bí gbogbo ọmọ ẹ̀ sí. So ibo ló fẹ́ lọ. So kò kúrò ńbẹ̀. So ìgbà tó ń jà yẹn torí ìyàwó tuntun, obviously kò sóbìnrin tó máa gbéyàwó wá bá tí ò ní jà. So wọ́n ti jà, wọ́n dẹ̀ ti settle ẹ̀. So ìgbà tí ikú ìyá K1 náà, ẹ̀rí Fatia bó ṣe ń gba wájú, she was paying her dues and doing everything she's supposed to do in that place. Even more people see more of Fatia. So kì í ṣe pé bàbá return, bàbá did not leave Fatia. Ẹja kúrò K1 mo ní tó bá fẹ́ 25 lẹ́ni orí ẹ̀gbẹ́ owó wà o orí ẹ̀gbẹ́ ayé ẹ̀gbà. So ẹja kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kólà kò return, he was there before. Òun ni ọkọ Fatia tẹ́lẹ̀. Kò fi Fatia lẹ̀. Ṣé understand social media ní gbogbo wọn divide team Fatia team Ropo kò fìgbà kan fi àwọn méjèèjì lẹ̀. So ẹ kó ṣì. So when Baba don return to his previous wife ìyẹn Fatia, another and plenty side chick. He has a lot of side chick. Àwọn ìyàwó méjì yẹn ká sọ pé official wife K1 nìyẹn. All side chick. Mi ò mọ̀ bí àwọn obìnrin kan ṣì kù sí fún mi o, but Baba has side chick a lot. In fact, na Baba be side cock, side hen, side everything for everybody. Baba ló ń bẹ́ lómi gan tọ́jú ọmọ. Òun gan ló ń bẹ́ lómi ìtọ́jú ọmọ tó ń ṣojúṣe fẹ́ lómi. So ọ̀rọ̀ side chick yẹn wọ́n ti wà bẹ́ẹ̀ bí ó sì mọ rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì kà síwájú. In fact, one popular Yoruba pilot, ibi tó ti wá fẹ́ ṣe kínní nìyẹn. Yoruba pilot dey among the women Baba dey high now. I mean, ẹ̀yin obìnrin. I mean, pilot, that is a big move. I mean, tí ọkùnrin bá fẹ́ gbéyàn upgrade sórí ẹ̀ tó bá fẹ́ gbéyàwó mi, ó máa mú ìyàwó tó jẹ́ pé nǹkan tó ní ìwọ ò ní. Nǹkan tí mo fi mọ̀ nípa ọkùnrin ni. Tọkùnrin bá fẹ́ gbé ìyàwó wá sílé wa bẹ́ẹ̀, nǹkan tí wọ́n ní, nǹkan tẹ́ni ẹ ní, o ò lè achieve ẹ̀. I mean, òótọ́ ni if you look at it now, that's a big move on his part. Tó bá yẹ pé free pilot ni, so any country tó bá fẹ́ lọ, ó ti ní standby pilot tó máa wà all free. His wife is a pilot. Ṣé mọ̀ pé Ropo ò ní fẹ́ understand because Ropo is a businesswoman. Ó ń taṣọ ọmọdé, taṣọ gbogbo ẹ̀ tabata. And this is a pilot. That means somebody that is educated. I mean, to be a pilot. Somebody that is educated. Òótọ́ ni ó tó kí Ropo bínú náà lóòótọ́. Because why pé àwọn ọmọ kan tí àwọn ọmọ kan ṣá Wasiu ò lè fẹ́ ọmọ kan ṣá gbogbo wọn náà ló ní nǹkan. Ẹ wo Fatia náà, she's a business tycoon. Gbogbo wọn ló ní nǹkan tó ń ṣe. Ropo náà, she has her own beautiful business. So gbogbo wọn ló ní nǹkan tó ń ṣe. So I don't expect K1 to marry less. Yàtọ̀ sáwọn àǹtí mi lókè ọ̀hún tó fẹ́ K1 kì í ṣe àǹtí mi o, kì í ṣe àǹtí mi tèmi àti ẹ̀ ń já o. Àǹtí mi wúlẹ̀ bàǹtù ni mò ń sọ o. Ẹ má kọ̀rọ̀ sí mi lápò o. Ohun nǹkan tí mò ń sọ o. So àwọn tí ò ní nǹkan kan tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú life wọn àbí tó ti tán fún K1 ò lè fẹ́ wọn. So irú K1 yẹn obviously you should know that ó máa upgrade ni now. Ayé ti ń upgrade. So obviously táwa náà bá rí pé ó ti lọ mú ìyàwó wá gbogbo a máa shut up ni pé ìyàwó yìí no be here o na international. Àwọn tó ń wa plane lélẹ̀ àwa gan máa rí pé okay respect fún èèyàn báyìí. Ẹ jẹ́ àkà lọ. All the benefits Emmanuella was getting suddenly stopped. Hey! Ẹ̀yin lẹ sọ pé stop. Ṣó sọ fún yín pé stop. Ẹ má sọ báyìí náà. A mọ̀ pé ẹ ní issue pẹ̀lú Emmanuella, but èwo ni benefit ẹ̀ stop. Ṣé wà ń bẹ́ẹ̀? Ṣó sọ fún yín àbí K1 ń pè yín tó sọ fún yín? People who use her as intermediary to get to K1 stop reaching out to her as she couldn't deliver. Ẹ pẹ̀lẹ́. Ẹ ti gbàgbé this is K1's wife. Even she wey dey call herself Aya Ojúṣàgbàlà. Ṣé mo gba Yorùbá yẹn dáadáa? Ẹ correct mi tí n gbàgbà. Ojúṣàgbàlà. Mo ní báwo lè ṣe fẹ́ correct mi náà? Ojúṣàgbàlà. Mi mọ̀. Àbí ṣé Ojúṣàgbàlà ni Yorùbá lé lẹ́nu mi. Steph, no CD, Ojúṣàgbàlà. What? Leave that. Wọ́n ní òun gan tó pera ẹ̀ níyàwó K1 gan. Kò rí K1 pé àwọn tó ń gbéṣẹ́ fún Emmanuella láti get to K1. Gbogbo wọn back off. She dey manage all the wahala based on she no want make we haters laugh on her because we sabi as she reach K1's place. Let me tell you, there's no shame in leaving a man abi moving on. 2025. My dear, wọ́n máa wọ́n máa stop ni.
There's no shame. If the place no pay you and you won't go, go, my sister. Oh, that go alive. You can't go. That is just it. And you can do better. If you are leaving the man, leave him. You will do better. More got to say the next time. So no waiter is laughing at her. She know they manage anything. She's fine. She never cried. We did not see her stressed. But I read photo and woman wanu pool ni to njaye ori e. As much as you guys are trying to defame her, to bring her down, she doesn't look like she's stressed. She looks happy. Even she's glowing, even more than she was in Nigeria. I think Nigeria is stressing that woman. Do you got to America though? So when she was managing herself, she doesn't even look like she's managing. Hello, Lizzie, she was Alfatia's customer. Ropo was a customer to Alfatia, made friends with her only to be sleeping with her husband. Let me tell you something. Number one, you should be careful of friends. Yeah. And when they are friends with you because of the benefits alone. They are friends with you because of the benefits alone. And at the same time, to powerful man, you can't be friends with everybody. Customer Alfatiani. That means she was only customer because of K1. Customer. Ó dẹ̀ ní ojú obìnrin tí K1 pẹ̀lú agbára tó lọ́wọ́ gbé fún K1 lẹ́nìí. Obìnrin tí K1 máa dẹnu kọ tó máa sọ pé no, ó lójú. Ó ní ojú obìnrin tí K1 máa dẹnu kọ. Tóbi yẹn, ó máa take the grace of God. Because number one, you feel power. Wípé what? You feel special. Tó máa yẹ kó fẹ́ do ẹ̀jẹ̀ lásán gan, you still feel special. Pé èmi, kí ni mo gbé sára? Báwo ni K1 ṣe máa like me? And I think that because she has the figure, she's slim, she's, all that, she's fair, she's, she's tall, 6 feet, ọmọ tó pé ni now, Emmanuella. K1 there, that's me. Anything on that skirt, confirm, méjì fẹ́yàn kan. So I think gbogbo yẹn ló máa fún ní ọ̀rẹ́ because tó bá yẹ kó ọmọ rádaràdà kan tí ò fáyín tó búrẹ́ wà tí gbogbo eyín ẹ̀ ti wọ́tọ́, gbogbo eyín ẹ̀ ti jóná, gbogbo ara ẹ̀ ti ṣẹ́gẹ̀dẹ̀. Any chance, but Emmanuella is clean. She's a clean girl, so I think that's a chance. So if you also put any obìnrin, be careful of friends and customer. So me wá torí nǹkan tó fẹ́ gbà ni. Ó dẹ̀ lè wá torí pé ó kàn fẹ́. Let me tell you, ó lè wá torí pé ó fẹ́ wà close mọ́ Fatia. Kó jẹ́ pé ìgbà tí Wasiu kẹnu sí, kò lè sọ pé no. When it takes the grace of God, kí Wasiu kẹnu sí yàn, kẹ́ni ẹ má gbà. I just pé you are on therapy level mental health over 100% stable. Even the power last one, you will feel like wàá máa squirt ni kí wàá sí máa sọ̀rọ̀ níwájú ẹ wàá máa squirt ni. The power, the zeal, you will feel yourself wípé wow, I am this special. Kí wàá sí tó lè kẹ́dùn sí mi. Wọ́n dẹ̀ kó fẹ́ doyin jẹ náà lásán ni. But still, you know how it go. So that record full hater said. So then they wait harm. Wọ́n nítorí pé ó jẹ́ customer Fatia, ó dẹ̀ lọ gbọ́kọ̀ Fatia, so àwọn èèyàn wọ́n wait fún. You know how social media is. They will tear her into pieces. They will tear her into pieces if anything go wrong between Fatia and between Ropo and Wasiu. She managed all the ups and downs until this last Ileya tó ṣẹ̀ṣẹ̀. That is when she stopped because she was managing before. In fact, it got worse that she sees K1 maybe once or twice. Okay, okay. Prior to the Ileya festival, she called K1 and said this year she's not ready to allow anybody steal her shine, just like Alfatia did during the burial. That she is the wife and Alfatia is just an ex hanging around. Alfatia is never K1's ex. In fact, Alfatia is like the ceremonial wife ni Ropo. The real wife of K1, is Fatia now. So, she tell Wasiu, say she won't do me and my husband. You are not, let me tell you something. You cannot hold Wasiu. Wasiu is for everybody. She would have been bread agege. It's for everybody. Now, so Wasiu swear for him. Wasiu should go remember that one.
say how many pikin she don born for her. Mo ti mọ̀ pé wọ́n máa mú kíní ìjáde. Number one, ẹ̀yin womb washer, ẹ máa wà all right. How old is Fatia? How old is Emmanuella? First to begin with. Can she still conceive? Ẹ tẹ́ mọ̀ bóyá kíní gan ló lọ ṣe, bóyá IVF lọmọlọmọ lọ ṣe l'Amẹ́ríkà tí gbogbo yín dẹ̀bẹ̀ sí ń jájọ òṣì. Wọ́n ní how many pikin? Mo mọ̀ pé máa mọ̀rọ̀ ọmọ wọ̀ because mo mọ̀ ọjọ́ tó ti fẹ́ Fatia yẹn, tó ti fẹ́ Ropo yẹn. Ọjọ́ yẹn ni gbogbo yín ti máa wọ̀ pé ẹjẹ́ àwo, ó ṣàgbọ́dọ̀ bímọ, ó gbọ́dọ̀ bí àròlé, ó gbọ́dọ̀ bí gbogbo ẹ̀. But èmi ń wò pé his age, kò sóbìnrin náà tí ò ní fẹ́ bímọ náà, but ṣé age wà on the side of Fatia? You understand that kind of thing? Is age on her side? She got to menopause. I know she will want to have a child for K1, at least a child. But I know she's trying, I swear, because pressure in you with it, you know, she got to put you. And more got a constant by the way I'm away. 80% of got a constant go through. She pressure in my going to Sarah. The vast of the Baji want to post this or just over. Guilty by Jew City be a late person, Paramo, a late person, Jack, go stress your money, and you go a late she no gonna look what. So one you go as you buried away, pay or my little to be for me or go buried away. Mama can't major. She bring you gonna want money, I'll be bringing a talk on you, my woman. Say nobody if he pursue person we born for harm. Emmanuella never pursue anybody. Let's be frank. Oh no, what's about what Jayete, what look by any. And also, he wants his kids around him this year. So Emmanuella speaks for Ropo. I mean for help us. Òyìnbó gist lover yìí gan ó lágbára. Òyìnbó gist lover ó ní agbára. So nǹkan tèmi máa sọ ni pé Ọlọ́run ló ń ṣe ọmọ. Tó bá dẹ̀ pọ̀ ọ̀rọ̀ ọmọ ló ń fa wàhálà. Ọlọ́run tó ṣe fárá tó ṣe fẹ́rẹ́ rẹ̀sà ó máa ṣe ọmọ gidi, ọmọ alálùbáríkà Ọlọ́run máa ṣe fún Ropo. Ẹ jọ̀ọ́ ẹ má instigate nǹkan tí ò sí ń bẹ torí pé fẹ́ kọ story. Táwọn méjèèjì ò bá ti lè jáde officially kan wá sọ fún wa pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní wedding yìí o, a ṣe mọ́ o, gbogbo nǹkan tẹ́ kọ irọ́ ni. Ẹ sì ń bẹ̀ ibi tí Fatia ti sọ ẹ̀ tí ibi tí Ropo ti sọ fún K1 wípé òun fẹ́ ṣe me and my husband ní ilé yẹ ilé. Ẹ sì ń bẹ̀ ibi tí Wasiu ti sọ pé ọmọ mélòó ló bí fún. Ẹ sì ń bẹ̀ o. So don't want any conversation bí àwọn ní conversation lórí bed wọn ẹ̀yin tún gbé camera síbẹ̀ àbẹ tún gbé audio recorder síbẹ̀. So gbogbo kíní ìbáyìí wọ́n sọ pé wọ́n wí pé ní dáfẹ́ wọ́n kí gist of approve ẹ̀ kò ní nǹkan kan tó fẹ́ proof. That is just it. Ẹ fà wọ́n méjèèjì lẹ̀. Ẹ fi wọ́n lẹ̀. Wasiu òbòbìnrin kankan jà bẹ́ẹ̀ rí gbogbo wọn tó bá ń ṣe nǹkan ní gbogbo wọn ló máa wá tó máa kọ́ wọn wá. So ẹ fi wọ́n lẹ̀. Nǹkan tí mi wá sọ ni pé ojú wo lẹ wá fẹ́ fi wora yín tó bá jẹ́ pé wọ́n á dé sí ìbáyìí. Ropo dé láti kíní òun àtọkọ ẹ̀ wọ́n á ṣe lovey-dovey. Ẹ tún change the story àbí. Ẹ fi wọ́n lẹ̀. If they have not announced it, àwọn kan tó wà announce pé àwọn fẹ́ra wọn mọ́ gan wọ́n tún padà wọ́n tún ṣì ń dóra wọn. Tó bá ti announce ẹ̀ pé àwọn fẹ́rẹ̀ ṣe mọ́ ẹ má speculate anything. Ẹ fà wọn méjèèjì lẹ̀. Wọ́n ń ṣọmọdé náà. Oh God, you people are really wanting Emmanuella to fail you. So that ẹ lè sọ pé ṣe ẹ sọ I mean pé that is where you people are getting your happiness from, like looking at other people's marriage fail. Gidẹ marriage ti yín náà dá. I mean wishing that somebody else marriage fail kì í ṣe pé marriage ti ẹ gan dá. Ẹlòmíì ọkọ ẹ̀ṣẹ̀ ló fi jí mọ́jú o. Ṣé ti understand this? So I feel like you people are just trolling that poor girl. Just leave her. Ọlọ́run ló ń ṣe ọmọ, Ọlọ́run máa ṣe ọmọ alálùbáríkà fún náà. Tọ́lọ́run bá ti ṣe ọmọ fún ṣe máa kílẹ̀ máa sọ. And I know she's trying. Kò sóbìnrin tó bá wà ní ọkọ tí ò ní fẹ́ bímọ. Ọlọ́run máa ṣe ọmọ alálùbáríkà fún. Gbogbo wọn ò ní bára wọn jà. Gbogbo nǹkan tó bá dẹ̀ ń fàjàfàjà, Ọlọ́run máa settle ẹ̀ láàrin wọn. Amen. That's my prayer for them. Any other thing you guys say, àpárá yín lẹ sọ sí. And I really wish Ropo should come back home. Kó wá hug ọkọ ẹ̀ kí gbogbo yín lè shut up. I really wish that. Wọ́n àtọkọ ẹ̀ ọdún ìmọ̀ra wọn. Torí speculation yín ó ti pọ̀ jù. Kilode ọmọ yẹn ṣe àìsàn. Unproblematic. Jẹ́jẹ́ ló máa ń lọ kò ń báyọ̀ jà kò ń báyọ̀ sọ̀rọ̀ ó kàn máa lọ tí ẹ ní. Ó máa wò bí ojú edé báyìí ni. Ó máa lọ tí ẹ ní kò ń jà kò ń interview kò ń ṣe anything. Ó ga o. Minding your own business. It's even making people hungry. Because you're not posting about your life is making people hungry. Well, no.
Ọlọ́run àbá yín tó ẹ̀yin èèyàn mi bá a ṣe rí nìyẹn o èmi kọ́ mo sọ̀rọ̀ orí jísọ̀bà mo ti lọ kà o àwa kan analyze ni kò jẹ́ bó ṣe jẹ́ ẹ bá mi drop comment yín sínú comment section ẹ dẹ̀ fún wa ní star náà torí Ọlọ́run kí la ṣe fún yín so ẹ jẹ́ àmọ́ nǹkan tẹ́ fi ẹ jọ wà respectful ṣẹ́gẹ́t ẹ mọ̀ nǹkan tó ní kálukú ń go through bóyá ọmọ yẹn gan ti lóyún tó tètè transfer lọ sí America kò sẹ́nibọ̀dì tó mọ̀ ọ́ ṣe ti understand it àbó lọ ń ṣe IVF dẹ̀ rèé ẹ mọ̀ iye tó ń ṣe ẹyọ kan ó wọ́n burúkú so kó tó dúró ó lè jẹ́ pé IVF lọ́mọlọ́mọ ń ṣe lọ́wọ́ ń sìn pẹ̀lú gbogbo sórí ìtẹ̀ kan sì tẹ̀ parọ́ mọ́mọ́ lọ́mọ báwo ni IVF tó ṣe fẹ́ dúró ẹ̀yin lẹ́ní òbí mọ ẹ̀yin náà lẹ́ tó ń fún aṣọ ọmọ lọ́rùn so ẹ jọ ẹ jẹ́ a ní sùúrù ẹ jẹ́ a comment respectfully life àwọn èèyàn lélẹ́yìí o kò jẹ́ bó ṣe jẹ́ èèyàn mi thank you everybody God bless you have a wonderful day ahead bye.